ṣe bátibàti àbí kí n máa dà tó nítàlú ni àbí kí n sọ̀rọ̀ wọn bí ò ti dáa ni àbí kí n máa nígbà tó ti pé gbogbo nǹkan ló ń wí ayé tẹ̀lé tó ń wí wọ́n pa ọ́ tì ọwọ́ ní àbí kí n sọ̀rọ̀ sáwọn eléyìí níbi ìgbà yìí ọ̀ lè gbá yìí mẹ́ o kò sí téèyàn lè bá pọ̀ bí kọ́ ọmọ sọ̀rọ̀ sáfà àgbà kọ́ ọmọ sọ̀tàn wọn ní wrongly ní ọ̀nà tí ọ̀yẹ́ kí n kò sí téèyàn bá bọ́ mbẹ́ eré ikú lèèyàn bá bọ́ mbẹ́. wàkọ́nùkà ìyáwó àlẹ́yìnkà yasiru. àbáwá ní tó bá ṣe pé ọba tẹ̀lé wọn lọ́nà tó dáa bọ́rọ̀ rí ọba rọrùn bí ọba rọrùn tẹ́lẹ̀ tí nǹkan rí ọ̀dọ́gba ọwá níjẹ́ òun tiẹ̀ ṣàdúrà fún wọn rí èyí ò ní ẹ kọ́kọ́ wo níjẹ́ òun pé lónà lẹ́gbẹ̀jẹ̀ ṣàdúrà fún àfa àgbà lónìí ọ ṣàdúrà fún àdàjẹ́ àgbà lónìí ọ̀dẹ́ wò rí yóò tún máa wá sọ pé ìtẹ̀mí fífẹ́ lọ nánu wọ́n máa ń sí wáàsí ìdí gbọ́ ìtumọ̀ rẹ̀ rí àníyàn rí ọ̀dá ni báníyàn rẹ̀ bá dá àwọn òní sí wáàsí rẹ̀ gbọ́. afa Tajul Adabiy ń bọ̀ wá bí tó gbé mi lọ bẹ̀ afa Tajul Adabiy Muhammad Jami Anabi Tajul Adabiy bàbá wòlíì wọ́n lo ìlú Ọ̀fà yìí ìbẹ́ gbọ́ lẹ́nu wá sí àgbáyé afa Tajul Adabiy lo ìlú Ọ̀fà yìí wọ́n dé sí ilé dùndú nígbà tí bàbá adájà gba kàkàrà máa fọ àgbà fún wa dákun wọn bì ọ́ ìwọ yóò tí ì bá a ṣe má ṣe rí ibú lára àfàgbà wọn bì ọ́ má ṣe rí ibú lára àfàgbà èyí tí bá ń bẹ lára kúkálukú ló ní àdánwò tiẹ̀ máa rán èyí tó o bá kó sí kọ́lọ̀ mọ́ ojú kókó ọyọ́ mẹ́ má tó béèrè àdánwò kún àdánwò mọ́. àfàgbà Tajul Adabiy. ìbázilẹ̀ wàhílímẹ̀ sọ́dẹ̀fì kọ́mi lìbàtà. àfàgbà ní sọ̀rọ̀ náà. wàkọ́nùkà ìjáwó àlẹ́yìnkà yasiru. tó fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi ṣe kèséèdì mọ̀ wọlé òǹlé mọ̀ ṣe kíni. ẹnìkan wọlé yìí wọ́n ẹ ti di kẹ́ẹ̀bẹ̀ tẹ́nìkan ọ̀yà sí yín mọ̀ wọlé àfàgbà mọ̀ wọlé àlọ́jẹ́ àgbà mọ̀ wọlé ìwádìí ìpínlẹ̀ wálẹ̀. bíbélì wàhílímẹ̀ sọ́dẹ̀fì kọ́mi lìbàtà. ìtọ́ mú àlọ́jẹ́ àgbà ga tẹ́ẹ̀ fi jowú rẹ̀ dòní ìtọ́ mú àfàgbà ga tẹ́ẹ̀ fi jowú rẹ̀ dòní àlùbáríkà pọ̀ lára àfàgbà Tajul Adabiy àlùbáríkà pọ̀ lára wọn débi pé wọn ò wá mọ ọmọ kan sọmọ kan wọn ń fọ àlùbáríkà sí wọn láàyè wọn ní ìwọ máa jẹ́ bọ́dìlù díìnì ìwọ máa jẹ́ mufti díìnì ìwọ máa jẹ́ kamalu díìnì ìwọ máa jẹ́ Tajul Mumini ìwọ máa jẹ́ Tajul Arifi. bíbélì wàhílímẹ̀. kí ni mo jíyàn ọ̀gá láyé tí mo jíyàn ọ̀gá ni pé bọ́ ọba jẹ́ àfa ìtọ́ ọba ní máa ná má kunu àlùbáríkà fọmọ ọlọ́mọ wí fún pé barakallah kó sì máa lálùbáríkà tó ọba ti wí fún ọkọ rẹ ní ọmọ lòkì. bíbélì wàhílímẹ̀ ọkọ rẹ ní ọmọ lòkì. sọ́dẹ̀fì kọ́mi lìbàtà. bí rẹ́díò ní ìkìbá ni ọ́ bí bíríkìlà ni ọ́ bí kápẹ́ńtà ni ọ́ kó ọmọ ọlọ́mọ dáadáa bọ́ ọba síláwé má kò ní jókòó lé wọn mọ́ ọkọ rẹ ní ọmọ jẹ́ yóò sì máa fàlùbáríkà ránṣẹ́ sí ọmọ tọrọ àdúrà fún ẹ ìtọ́jà jẹ́ àgbà ọ̀gá tó jẹ́ àfa Tajul Adabiy ọ̀gá iná ní pé. bíbélì wàhílímẹ̀. wọ́n ná ìmọ̀ làfa àgbà Tajul Adabiy. sọ́dẹ̀fì kọ́mi lìbàtà. àtàrà Tajul Adabiy ni Tajul Mumini ti tẹ̀lé. wàkọ́nùkà ìjáwó àlẹ́yìnkà yasiru. ọkọ̀ wọn wá parẹ́ lónìí wọ́n làfa Tajul ní mò ń wí báyìí pẹ̀lú àṣì Ọlọ́run àrọ́mọdọ́mọ ọmọ kéwùmí tí ń bá ń jẹ́ Adabiyya gbogbo wọn dọ́nà pọ̀nà 70 wọ́n mọ̀ lálùbáríkà ni. kò ní kú láíláí. wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ ní àlùbáríkà ni wọ́n wá ní àlùbáríkà wọn pọ̀ orí ara wọn pọ̀ ayé wá rí i pé bẹ́ẹ̀ ni àlùbáríkà yìí pọ̀ iná ló ń torí ẹ̀ bínú ó wulẹ̀ ṣiṣẹ́ ni. bíbélì wàhílímẹ̀. má sọ ìtàn àfáàgbà ní rọ́ngìlì mọ́ ìtàn àfáàgbà má sọ lọ́nà tí ò dáa mọ́ sọ lọ́nà tó dáa kọ́dà fi béèrè kẹwàjú Ọlọ́run ò ní tí kú láyé Ọlọ́run sì gbàdúrà rẹ̀. sọ́dẹ̀fì kọ́mi lìbàtà. Ọlọ́run wọlé àfáàgbà gbogbo ọ̀nà àlùbáríkà. wàkọ́nùkà ìjáwó àlẹ́yìnkà yasiru. ìbázilé ká nẹ́yìmà àfáàgbà Sheikh Tajul Adabiy nẹ́yìmà ìmúbọ̀ wálé dúdú tó wá o àbí ilẹ̀ dúdú sí lọ́fà yìí ẹnu alájà gbẹ̀lẹ́ mi ti gbọ́ tẹ́ bá gbọ́ lẹ́nu wa yìí ibi ṣe fàárí ọ̀tẹ́ntíìkì ni tọ́lá ẹnu bàbá dàrẹ́ẹ̀tì ni mo ti gbọ́ bàbá àfáàgbà nẹ́yìmà wọ́n ná àlùbáríkà wọ́n ná ìjẹni Ọlọ́run ọba wọn
wọ́n ná ìjẹni Ọlọ́run ọba wọn ni wọ́n ná lára gbogbo àwọn àfáà wa tó àwọn tó jọ ọmọ kéwù wọn tẹ dérí alájí àgbà náà ló sì kú kẹ́yìn ní ọmọ kéwù wọn. àwọn náà wọ́n kú kẹ́yìn ní ọmọ kéwù wọn àlùbáríkà náà wá yàgbó yàájú gbogbo kéwù láyé lónìí ìta gbangba ni ti sọ yìí bọ́ ọba ti kọ́dà pọ̀ sẹ́ẹ̀ wọ́n náà nílé ìwé gbọ́dọ̀ yọ owó àfáàgbà kó nu kéwù rẹ̀ ayé òsì ní mọ̀ ọmọ. wọ́n ná àlùbáríkà wọ́n ná sùúrù ní tẹ̀yẹ̀ fi ganu wọ́n náà mú láyé lónìí ná àlùbá ná owó lọ́ba ní ná bí ìmọ̀ ní ná wàhálímí àṣeyẹ tó máa ná sùúrù èèyàn máa ná sùúrù ìfaradà báwa alájà àgbà kí láyé fi ròyìn alájà àgbà bẹ́ẹ̀ bá mi ti ń dákọ̀ pé bàbá náà Sheikh Muhammad Kamaluddin sùúrù ni wọ́n ná bàbá ná sùúrù wọ́n ná ìmọ̀ wọ́n ná wà níyì Ọlọ́run wọn wọ́n sì rí iná wọn ò ló ń lòkulò bí bàbá bá lo ìbínú ni ẹlòmíì ò ní jẹ́ àfà láyé wọn ò lo ìbínú wọ́n dá nǹkan mọ́ Ọlọ́run fi nǹkan yé wọn wọ́n sì mọ́ra wọn wọ́n wá yọ ọ lò wọn ò ló ń lòkulò ọ yàtọ̀ sẹ́ni tí wọ́n máa lo kú wọ́n tún ṣe ìtàrí àdáyé lónìí tó yẹ pé agbára èso wọn wá kí àwọn alájà àgbà àfàgbà agbára tọ́lọ́run ni wọ́n lò àṣì Ọlọ́run níbẹ̀ lára wọn kì í sagbára sí ìdáyé wìláyà ni wọ́n lò òkè wọn ni. bíbádìlé wàhílímé sádàbí kọ́ọ̀mì ìfàtà ọkọ̀ olúkà ìyáwó alẹ́ ìkà ẹ̀sìn o. àfà yìí dẹ́kun bíbádìlé tàbí ká máa ná tá a bá lágbára wàhílímé ká ná sùúrù. sádàbí kọ́ọ̀mì ìfàtà. kí máa yé ìyọjú ẹgbẹ́ rẹ lónìí. وقولك إياه عليك يسير. ọwọ́ ni ìwọ ọmọ ìyá mi tí wọ́n náà ṣe bá ti bàtí kí n àbí kí n máa sọ̀rọ̀ sáwọn tí ò yẹ kí n sọ̀rọ̀ sí. وقولك إياه. ìwọ ọmọ ìyá mi tó ń ṣe bá ti bàtí àbí kí n máa dà tó nítàlú ni àbí kí n sọ̀rọ̀ wọn bí ò ti dáa ni àbí kí n máa nígbà tó ti pé gbogbo nǹkan ló ń wí ayé tẹ̀lé tó ń wí wọ́n pa ọ́ tì ọwọ́ ni àbí kí n sọ̀rọ̀ sáwọn eléyìí níbi gbà yìí ó lè gbà yìí mẹ́ o kò sí téèyàn lè bá pọ̀ bí kọ́ ọmọ sọ̀rọ̀ sáfà àgbà kọ́ máa sọ̀tàn wọn ní rọ́ngìlì ní ọ̀nà tí ọ̀yẹ́ kí n kò sí tẹ́yọ̀ bàbọ̀ mbẹ́ eré ikú lè yọ̀ bàbọ̀ mbẹ́. وقولك إياه عليك يسير. àbáwá ni tó bá ṣe pé ọba tẹ̀lé wọn lọ́nà tó dáa bọ́rọ̀ rí ọba rọrùn bí ọba rọrùn tẹ́lẹ̀ tí nǹkan rí ọ̀dọ́gba ọwá níjẹ́ òun ló tiẹ̀ ṣàdúrà fún wọn rí èyí ò ní ẹ kọ́kọ́ wo níjẹ́ òun ló pé lónà lẹ́gbẹ̀jẹ̀ ṣàdúrà fún àfọ àgbà lónìí ọ ṣàdúrà fún àdàjẹ́ àgbà lónìí ọ̀ọ́dẹ́wò rí yóò tún máa wá sọ pé ìtẹ̀mí fífẹ́ lọ nánu wọ́n máa ń siwá sí ìdí gbọ́ ìtumọ̀ rẹ̀ rí àníyàn rí ọ̀dá ni báníyàn rẹ̀ bá dá àwọn òní siwá sí rẹ̀ gbọ́. وقولك إياه عليك يسير. wọ́n ti sórí lọ́rọ̀ lẹ́yìn. وقولك إياه عليك يسير. wọ́n ní àfọ́gbà táyì làdẹ́ ti wá wálé ilé ìrùndú lọ́fà níyà yìí wọ́n wá ń jòkó wá sí náà ní o bàbá alájà gba ni wọ́n wá ń jáde lọ wọ́n kò lè dùn wọ́n jáde lọ láàrin ọ̀fà wọ́n wá rí ẹṣin tó ṣẹ̀ṣẹ̀ bímọ lọ́nà ojú orin wọ́n kò ṣe fúnjọ náà wọ́n lọ́nà ojú orin ni wọ́n ti pàdé ẹṣin náà àfàgbà ọ̀nà kí ni wọ́n pè ọ̀nà ojú orin wọ́n ti pàdé ẹṣin wọ́n lọ wẹ ẹṣin lódò ẹṣin yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni ọmọ rẹ̀ wá ń tẹ̀lé àwọn tó mẹ́sìn lódò wọ́n wá ń lé ẹṣin padà wọ́n làfàgbà ní kí ló tẹ̀ ń lé ọmọ ẹṣin padà lẹ́yìn ìyá rẹ̀ kí ló tẹ̀ ń lé ẹṣin padà lẹ́yìn wọ́n lá ní abẹ́ ni bàbá títà fi ń lé padà ní pé tó bá tẹ̀lé wa dódò kò ní jẹ́ àrí ìyá rẹ̀ wẹ̀ ìyá ọmọ fẹ́ sódòdó ọmọ rẹ̀ wọ́n làfàgbà ní sẹ́lẹ̀ yìí náà ní lẹ́fí ń dé padà wọ́n làfàgbà bá ní ìwọ ọmọ ẹṣin máa padà lọ lé ìyá rẹ̀ padà bọ̀ wá bọ̀ wọ́n lé ọmọ ẹṣin sì padà sì wọlé lọ. ọmọ ẹṣin máa lọ lé wọ́n lọ wọ ìyá rẹ̀ ní bẹ́ẹ̀ bá ti wẹ̀ tán ní padà bí ìgbà téèyàn déèyàn padà ẹṣin sì padà. dákun mójútó lé yìí bọ́ bí ọ̀bá rí yanjú àwọn èèyàn bọ́ bá yín yanjú ẹ̀ ẹ sì ní sùúrù pẹ̀lú ara yín ẹ má pàṣẹ bàbá yín jẹ́. وقولك إياه عليك يسير. وقولك إياه عليك يسير. àwọn bàbá yìí alájẹgbọn ni mo kéré púpọ̀ sí èsì tí mo fún àfáà mi
nígbà tí wọ́n ní Muhammad kí ló fẹ́ jẹ́ láyé ó kọ bàbá gangan Muhammad wọ́n jẹ́ kí ló fẹ́ jẹ́ láyé wọ́n làwọn ní bàbá ẹ̀dẹ́ tàbí kí n fi ọjọba sọ́nà mi báyìí èyí náà ti gbọ́ lẹ́nu bàbá wọ́n ní adájọ́ bàbá ní àwọn sọ pé èmi ò jọba bẹ́ẹ̀ ti rí ìní ẹgbẹ́ ọlọ́run kémi náà rí wọ́n làfa àgbà ní oṣù ti parí jàmọ́ orí bàbí òrí bẹ́ẹ̀ ọlọ́run wọlé àti ìsọ lọ́wọ́ yìí ọmọ ẹni kọ̀ọ̀kan wọ́n nà lálùbáríkà ìgbésí ayé wo ní dàrú wọ́n mi máa ọ̀sàkínà yóò fi kú. ẹ dákun ẹjẹ amójútó ìsìlámù wa dáadáa a wà lójú ọ̀nà la wà wọ́n ṣe iyèméjì má fọkàn rẹ báyìí fún wà lójú ọ̀nà dáadáa ètò òfin wà lójú ọ̀nà ni pé inna dina inda Allahi al-Islam títí jẹ́ ẹ̀sìn gangan nínú Islam òun náà ní Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu ẹni tó bá gbé ẹ̀sìn míì wá nígbà tí kìí àmọ̀ tí ì bá ṣe Islam ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀. wa huwa fil akhirati minal khasirin. ọlọ́run wa ní ìjọ àlè kìí àmọ̀ wọ́n nínú àwọn tí ó ṣòfò ló tọ̀ wọ́n wà lẹ́yìn. wa huwa fil akhirati ọ̀pọ̀ tá a bá fi lọ́mọ amọ́ni mo sẹ̀sìn bí o. minal khasirin. níparí wàlíyé ọlọ́run